ẹ jẹ́ á rántí ọjọ́ tí wọ́n gbé wa tá a mẹ́ni tí ó gbé wa ẹ dákun ẹ jẹ́ á fi ìṣẹ́jú márùn-ún ilẹ̀ fún ẹrú Ọlọ́run yìí etí ànábì wa Muhammad wí ní pé bókù bá kú báyìí àṣà ànábì wa Muhammad ni yóò kéde pé kọ́ọ̀rọ̀ tó kírun sí la o gbèsè wo ló jẹ ta ló jẹ ní gbèsè àsáàlì ògògó ń padà lọ́dọ̀ Ọlọ́run báyìí ta lẹni tí àsáàlì jẹ ní gbèsè tá a bá ti rí ẹnikẹ́ni tó bá jẹ ní gbèsè ẹnikẹ́ni tó bá jẹ gbèsè kó yọjú sáwọn ẹbí ẹ̀ tó o bá nu mára ibi tó o ti ní rí ẹni tí ó gbà ọ́ lẹ̀ ni ó ti béèrè gbèsè rẹ o tó nísìnyí kí àwọn jàmáà wa kí wọ́n bá wa tò dáadáa ẹni tó bá lálùwàlá kó o dákun kí wọ́n bá tò dáadáa kí wọ́n torí Ọlọ́run ẹjọ́ ẹ fi wọ́n lẹ̀ àfà ẹ dákun ẹjọ́ àbùsà bẹ́ẹ̀ kí wọ́n bàbá ìmáàmù àgbà wọn nípa ìṣòro bá fẹ́ kí wọn ká má kàwé ẹ dákun tá a bá ti sálámà tán kó ká kó máa lọ Ọlọ́run jẹ́ kẹ́ ẹ bá lé dáadáa o. Allahu Akbar. Wọ́n ti kí wọ́n kọ́ fún un lára. Wọ́n ti sí sílẹ̀. Ẹjọ́ ẹ̀jẹ̀ kẹ́ máa rí kọ́dẹ̀ kan sí. Allahu Akbar. Make sense now. Wọ́n máa bú wa náà. Wọ́n máa bú wa náà. Allahu Akbar.